ìbínú ṣe ń bí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ apalẹ̀ ìjọ náà o, tó sì jẹ́ pé káàkiri gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ẹ̀rọ ayélujára, àwọn tínú ọ̀rọ̀ ọ̀hún ò bí tàbí tí kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún, àwọn ni ká sọ pé ẹ̀yà Haúsá àti ẹ̀yà Fúlàní. ìyẹn lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin gbajúgbajà àfáà ilẹ̀ Haúsá tó máa ń jẹ́ agbódegbà fáwọn Fúlàní apààyàn àti Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba orílẹ̀-èdè ń pè ní bandit ni ìyẹn Sheikh Ahmad Gumi pẹ̀lú àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà, bẹ̀rẹ̀ látòrí olórí oko orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìlú Kaduna lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí. ẹ rántí pé lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà yìí, the 19th of September 2025, ó ní awuyewuye àti ariwo ayọ̀ ó mà sọ nínú ilé gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Zamfara ni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara tó ń ṣojú ìpínlẹ̀ náà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá báyìí, ìyẹn sẹ́nẹ́tọ̀ Abdulazeez Yari. ìní ariwo ayọ̀ mà sọ nídìí nígbà tí ọmọkùnrin rẹ̀ tó ń jẹ́ Nasiruddin Yari tó gbé arẹwà ọmọge kan tó ń jẹ́ Sofia Bello tó gbé níyàwó, tó sì jẹ́ pé ìlú Kaduna ni wọ́n ti ṣe ayẹyẹ ìgbéyàwó náà, níbi tí àwọn alágbára Nàìjíríà tó ti péjú pésẹ̀ bẹ̀rẹ̀ látòrí olórí oko orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣùgbọ́n bá àwọn èèyàn ṣe ń rí àwọn ọba ńláńlá, àwọn olóṣèlú ńláńlá, àwọn gómìnà, àwọn aṣòfin àti àwọn ọ̀tọ̀kùlú èèyàn níbi ìgbéyàwó náà èyí tí wọ́n ṣe ayẹyẹ nínú mọ́ṣáláṣí Sultan Bello Mosque ní ìlú Kaduna, kàyéfì ńlá ló máa jẹ́ fáwọn ọmọ Yorùbá, Ìgbò àti ìjọ nígbà tí wọ́n rí gbajúgbajà àfáà tó máa ń ṣe agbódegbà fáwọn Fúlàní apààyàn àti afẹ̀míṣòfò ajínigbé ni ìyẹn àwọn tó ń pè ní báńdíìtì Sheikh Ahmad Gumi là ń sọ, tóun náà wà nínú ibi ayẹyẹ náà. kódà níṣe ni Sheikh Gumi ló tún lọ fi ìgboyà ló tún lọ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, táwọn méjèèjì jọ rẹ́rìn síra wọn tó sì tún jọ sọ̀rọ̀, tó sì jẹ́ pé gbogbo àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà ní Sheikh Gumi ló ń bá ń ya fọ́tò, ló ń bá ń rẹ́rìn tó sì jọ ń jíròrò. ọ̀rọ̀ igan ló wà ń bí àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Ìgbò pẹ̀lú àwọn ìjọ tó ń bí wọn nínú sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ẹ̀. wọ́n jẹ́ kó di mọ̀ wípé Sheikh Ahmad Gumi táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lásìkò tí Tinubu ti ṣẹ̀ṣẹ̀ gbàjọba yìí, ṣé òun ló yẹ kí wọ́n tún jọ máa rí pọ̀ pẹ̀lú Tinubu àti àwọn alágbára. wọ́n lè ti fi hàn pé òun gan alágbára tó jọ ń jókòó pẹ̀lú àwọn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni, èyí tó fi hàn pé kò sẹ́nì kankan tó lè gbé. wọ́n ní Gumi tó ń gbèjà àwọn Fúlàní apààyàn tó ń pààyàn pé kò yẹ kíjọba máa pa owó, yẹ kó máa fowó bẹ̀ wọ́n ni, tó sì tó ń ṣe agbódegbà fún wọn tó ń bá wọn gbé owó lọ sínú igbó. wọ́n ní irú ẹ̀dá bẹ́ẹ̀ kò yẹ kí ààrẹ tiẹ̀ máa fààyè gbà láti máa wà nírú ìpéjọpọ̀ tó bá wà débi pé ẹjọ́ máa rẹ́rìn síra wọn tí wọ́n jọ máa ya fọ́tò. wọ́n ní eléyìí iṣẹ́ tí ò dá ló rán sáwọn agbófinró pé ẹni tó súnmọ́ ààrẹ tí wọ́n lè gbé ni. ṣùgbọ́n àwọn èèyàn tó jó olùfẹ́ Tinubu àti alátìlẹyìn ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o. wọ́n ní Tinubu kọ́ ló kúkú pè síbẹ̀, wọ́n ní bàbá ọkọ ìyàwó fúnra ẹ̀ òun ló pè é síbi ìgbéyàwó náà, àti pé kò ṣeé ṣe kí Tinubu mọ̀ pé ń bọ̀ tàbí kí Tinubu lè kúrò nígbà tó rí ń bẹ̀, tó sì ní eléyìí ó kọjá agbára Tinubu. ìyẹn bó ṣe rí Ahmad Gumi níbi ìnáwó náà, àti pé kò ṣeé ṣe kó má kí tàbí bá a sọ̀rọ̀ tàbí bá a rẹ́rìn nígbà tó lọ kí, nítorí pé yóò dàbí ẹ̀sìn tàbí àbùkù ńlá fún bàbá náà.